ní mímọ́ ìlú ọlọ́lá. Ìlọrin ní wàláhì Ìlọrin ní. Ìlọrin jọ́nà tuntun nìyẹn. Ìlọrin jọ́nà tuntun nìyẹn. Ìlọrin jọ́nà tuntun nìyẹn. Ìlọrin jọ́nà tuntun nìyẹn. Ìlọrin ni wàláhì Ìlọrin ni. Hajiwa ìdí bàbá ó ní nǹkan ẹni ló náwó. Ẹkùn tagiri gbére níjà enílé níjẹ́ ní abẹ lọ́wẹ́. Ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún ọmọ agbóòrò pété ládé 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 Aláàfin ọ̀ládé. Adéròlú la gbà f'Aláàfin. Àkànní owó àkànní ọmọ ó káàbọ̀ láti Jámánì ẹ ṣé. Aláṣẹ Kowas director tó ń bẹ nílùú Àbújá. Kowas printing press house excellence ìtọ́lọ́hún dá lọ́lá. Ó ṣe mo dúpẹ́ gbogbo ọmọ fún àtọmọ Ọ̀yọ́ excellency Ajila Hafiz Abdulhafiz gbogbo yín pátá mo kí gbogbo wọn náwó Ajiwa ìdí bàbá ìyàwó ọjọ́ èní ẹ̀káre ẹ̀ ṣeun. Àwọn iṣẹ́ Muhammadi ẹ̀yìn fún jòwó alájí mi ìsáyísá. Wáìdì mo bá ń pọ̀ olówó tó lówó ń jẹ́ olówó kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ fọ̀hún. Wàsíkò mo ń pọ̀ olówó tó lówó ń jẹ́ olówó kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ fọ̀hún. Ọkọ̀ yẹn náà tún mo ń pọ̀ olówó tó lówó ń jẹ́ olówó kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ fọ̀hún. Bàbá mi dá pọ́npọ́ olówó tó lówó ń jẹ́ olówó kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ fọ́hún. Àwọn ìsẹ́sẹ́lẹ́sì àná Sholagberu olówó kọ̀ọ̀kan ò fọ́hún. Wáìdì owó odidi ni mo kọ́kọ́ fẹ́ gbà. Olówó ńlá lẹ́yìn o. Olówó ńlá lẹ́yìn aláwòrán máa fi ikú yà wá láéláéláéláé. Besco International jẹ́nbá mi tọ́jú Kowas ní gbogbo Àbújá. Àfíjù commissioner fáwọn àtẹ̀wé president fáwọn àtẹ̀wé Kowas International. Kowas number 1. Our engineer is my dele. Why do ma fi kuyawa Kowas mo dúpẹ́.
ọwọ́ Arole máa jẹ́ nìkan dájọ́ ìjọya. Àwọn His Excellency printing press máa jẹ́ nìkan dájọ́ ìjọya. Àwọn Ìsá tó ń jẹ́ Muhammed ọmọọba. Àwọn Yoboro tó ń jẹ́ Lukumanu ara wa. Àwọn onínáwó mi àkókò. Èèyàn níná lọ́wọ́ mi àkókò àwọn Ìsáù. Mo ti bá yín lálejò nílùú Kaduna ń bí. Gbogbo èèyàn tó wá láti ìlú Abuja àtàwọn tó wá láti London àtàwọn tó wá láti Germany. Arole International Printing Press Arole International Nigeria Limited. Àwọn tó olùwọmọ àwọn Smith ọmọ olùwọmọ títí ni wọn ò mọ̀ ṣèdúpẹ́. Akẹ́wọ́jẹ ní gbogbo Àbújá. Ọláwálé Smith a sì ń bọ̀ wá gbádùn ohun ara wọ Ọláwálé. Ìbẹ̀rẹ̀ lọ́wọ́ nísẹ̀yìn àwọn Arole títí ni wọ́n mọ̀ ṣe dúpẹ́. Ṣé ń bá mi tọ́jú Ayinde mi ìfọ̀rọ̀lú nílé o ọmọ ẹgbẹ́ òrópète. Smith títí ni wọ́n mọ̀ ṣe dúpẹ́ olú ọmọ. Smith jẹ́ kájọ́jọ́. Àwọn Wasco yìí jẹ́ kájọ́jọ́. Àwọn Excellency jẹ́ kájọ́jọ́. Bàbá ìyàwó jẹ́ kájọ́jọ́. Bàbá tèmi Tọ́pẹ́ jẹ́ kájọ́jọ́. Ṣé ń bọ́ mi tọ́jú Workless Nigeria Limited Workless member. Àwọn Wasco. Arole àṣàwò tolú ọmọ. Àwọn Atlas International Bantajú Smith títí ni wọ́n mọ̀ ṣe dúpẹ́ Arole. Atlas International nílùú Àbújá lọmọ gbé ń pawó Atlas International o. Àwọn Arole mo mọ̀ pé ó ṣe. Wọ́n náwó Adéròjú òní ìlú ara o. Wáídì ló ti júra yìí lọ́dọ̀ mi tó jẹ́ wípé èmi náà tijú ta yìí náà fún ẹ. Sàlùbáríkà. Wáídì ló ti júra yìí lọ́dọ̀ mi. Èmi náà ó ti jú ta yìí náà fún ẹ. Sàlùbáríkà. Báyé ń díje kẹsàn-án máa hùwà. Àbọ̀ àfàbọ̀ foníṣẹ́ ó ti dá mi lójú. Iṣẹ́ owó ẹ̀dá ni ó gbẹ̀dá ńlá. Báyé ń díje kẹsàn-án máa hùwà. Kowas International Director. Wáídì mi Àlàbí Adé owó wa ẹ̀. Ọ̀nà láwùlà ti wù wọ́n mọ Sholagberu owó wa ẹ̀. Nítorí Àlàbí Adé mo fẹ́ jókòó kọrin ni kórin ó lè wá. Àwọn ọmọdé sóye tó mọ̀ sọ̀f Nàìjíríà o.
chairman gbogbo printers ní Nàìjíríà o. nítorí ajíwá ìdí mi wọ́n náwó àpàdà sí burúkú oníkan ẹ̀wà ìdí awo Thomas mi mo gbà fún ẹ tó ọmọ àwọn lẹ́rìn mo jẹ́ ọmọ sájà ọmọ wágùn lẹ́rìn ooo ẹ̀rìn mo jẹ́ ìdílé ìdílé ògùn tí lágbára ṣe. Àwọn ìṣẹ́ṣẹ́ lẹ́ǹsì. Ọ̀yọ́ nílé mọ̀lá fi òjò pàṣẹ kẹrẹ ó máa ti bà. Ọmọ ògbé kọ́ lówó gbowó ọmọ ògbé kìlú ìwọ̀fà ó dẹrù úlẹ̀. Àṣẹ kò lè bá àdìjà àṣẹ kò lè bá àdápọ́n ni. Káàmọ́ Baládé Ọ̀yọ́ lérí jẹ ní ibẹ̀ ni o. Àwọn wàyí ni mi Àlàbí Adé tèmi o. Àwọn Arole International. Iṣẹ́ arúgbó láyé l'Àbújá. Títí ni wọ́n wá ṣèdúpẹ́ fún ẹ o. Ẹsẹ̀ lẹ́sìn jó. Ọmọ ẹlẹ́rìí mọ́sàjó fún mi. Ọmọ ẹlẹ́rìí mọ́sàjó fún mi. Ọmọ balẹ̀ rinlé ẹ kú oríire ọba tuntun ọmọ ẹlẹ́rìí mọ́sà o. Ṣé ń bá mi tọ́jú gbogbo ẹ̀rìn Ọ̀ṣun? Bá ń tọ́jú Arole Printing Press Nigeria Limited ọmọọba Arole Nigeria Limited ọmọọba. Ọmọ ẹlẹ́rìn jó iṣẹ́ sẹ́lẹ̀sì jó fún mi mo gbà fún ẹ o. Excellence Ọ̀yọ́ nílé o kò máa lọ bẹ́ẹ̀. Òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ àtìbà. Ọmọ òpè kólówó gbowó gbogbo Sholagberu mò ń bọ̀ pátápátá. Ìlọrin kẹrí alímì lápapọ̀ Sholagberu. Excellence náwó fún mi. Sholagberu ẹ máa wò lẹ́ o. Excellence náwó fún mi. Aláwo máa bí kú yàwó àṣẹ. Báyìí yìí sẹ́mi tó ń jẹ́ Muhammadu. Ọmọ Sholagberu oníkùránì n'Ílọrin. Títí ni wọ́n máa ṣèdúpẹ́ fún ẹ o. Ìlọrin ni wàláhì Ìlọrin ni. Ìlọrin ni wàláhì Ìlọrin ni. Ìlú tó kún fún wàrà pẹ̀lú oyin. Ìlú tó kún fún wàrà pẹ̀lú oyin. Ìlú àwọn onímọ̀ ìlú ọlọ́lá. Ìlọrin ni wàláhì Ìlọrin ni. Bá ń tọ́jú wọ́n lákọ́mọ yọmọlá fi òjò pàṣẹ kẹrẹ́mà. Bàbá lókè máa fi kú yà wá lásìrín. Election bá mi tọ́jú délédélé. Wọ́n náà wo ti lọ́rí wọ́n náà kábíyèsí ọba ti lura. Alásìírí dájú di ni mí
ṣe ń bá mi tọ́jú sí ọkà ọmọ lọ́sìrín Arole wòlíì mi ọmọ lọ́sìrín bẹ́ẹ̀ lọ́mọ onírà náwó mo gbà fún ẹ̀tọ́ ọba lọ́la délédélé ọmọ onírà ìlọ́kọ́ ọmọ rẹ̀ lù Sholagberu odidi alukurani Ajilatifu Adisa o ọkọ̀ alájà tó ń jẹ́rú káyà tù wá wọ́lẹ́wà fọ́ntọ́jú alásírí títí ni wọ́n mọ̀ ṣe dúpẹ́ fún ẹ o Allahu Latifu Allahu Latifu bàbá ọkọ ìyàwó ọjọ́ ẹni o Allahu Latifu bàbá ọkọ ìyàwó ọjọ́ ẹni o ẹ ṣe ṣéwù fọ́ọ̀bà Ìlọrin ẹ ṣe ṣéwù fọ́ọ̀bà ìlú Ìlọrin. Wallahu yasimuka minan nas la ta'budaraka wala tashya wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Ẹ̀sìn mi dé lọ́rin òwe ẹ̀sìn mi dé lọ́rin òwa Ìlọrin ọba jẹ́ ẹ̀sìn mi dé lọ ẹ̀sìn mi dé lọ́rin òwe ẹ̀sìn mi dé lọ́rin òwa Ìlọrin ọba jẹ́ ẹ̀sìn mi dé lọ. Ẹ farabalẹ̀ ó mele pẹ̀lú bákìn tó mọ̀ yìí. Alájì ọmọ aláṣírí náwó. Alájì Tajudeen ni. Ọkọ̀ alájà kan fáyà tù mí. Ọmọ alájì wálé yálásírí. Ṣèǹtọ́jú aláṣírí sí àkàmì. Odidi alukurani nílé wọn. Pàkátà bẹ́ẹ̀ dé lórin. Ṣèǹbọ̀mí tọ́jú Àdìsá àbúrò fẹ́lẹ́fẹ́lẹ́ ọlọ́mọ fi ikú yà wá. Lọ́la mú wọn mọ oníṣẹ́ ńlá. Alájì dáhà ń bàbá wọn náwó. Alájì bàbá kárẹ̀. Àdìsá àdéhùn àbúrò ti bẹ́lẹ́bẹ́lẹ́. Kó máa lọ bẹ́ẹ̀ dáhà ń bàbá. Kó máa yí lọ bẹ́ẹ̀ lọ. Kó máa yí lọ bẹ́ẹ̀ lọ. Ẹ tọ́jú Allahu Latifu. Àdìsá ọkọ̀ àwọn ẹlẹ́wà Zuzi yẹ màmá ṣọ. Ọkọ̀ Rukayatu mi Zoyiti mi. Ọkọ̀ Rukayatu mi Zoyiti mi. Àdìsá Latifu mi òhàn kárẹ̀. Sholagberu bàbá ọkọ ìyàwó ọjọ́ ẹni ẹ̀mọ̀ kárẹ̀.
Akéwùgbẹ̀rù ọmọ Akéwùgbẹ̀rù wa ọmọ Àṣàdúà tọrẹ ọmọ Akéwùgbẹ̀rù ọmọ Akéwùgbẹ̀rù ọmọ Akéwùgbẹ̀rù wa ọmọ Àṣàdúà tọrẹ ọmọ tíjà wa ló náwó jíjà mọ̀ sí ni. Adéta primary school ọjọ́ ti pẹ́ adúgbò fàlàwùrà bí tó tún ní ká máa bẹ àìmọye àwọn tá a jọ wà tí ò sí mọ́ Síkúrọ̀ lílà ìkájọ́ dúpẹ́ fọ́lọ́hún ọba. Ọlọ́wọ́n ọba kò foríjà wọn tó bí wà lọ́mọ o láti ilé òní kòkó tó fi délé wáyà tó fi délé lẹ́bọ̀ àsìlẹ̀kẹ̀ ní kùntù ìláyé aláwùrà bí Mọ̀ṣúd kó foríjà wọn àwọn tó bí wà lọ́mọ. Ajímọ̀ṣúd ìjọ. Ajímọ̀ṣúd ìjọ fún mi mo gbà fún ẹ. Bá ń tọ́jú Honorable Ọpẹ́yẹmí mi Sùúsì. Ọpẹ́ àwọn ààrẹ olójú ààrẹ èdè. Ọmọ balẹ̀ ní ìgbàyè ẹ ṣeun kó máa lọ bẹ́ẹ̀ ní ìgbàyè ọkọ Mùsùlùmí ọkọ Mùsùlùmí àná aláwùsá mo gbà fún ẹ tó. Àwòdélé ọmọ Kọ́lá wọlé ọmọ bá. Ṣé ń bọ́ mi tọ́jú Ìṣọ̀lá Adé kọmíṣánná fáwọn àtẹ̀wé Ìṣọ̀lá wa. Ṣé ń tọ́jú Gani Màtẹ́ka ọmọ bá ẹ̀yin mẹ́nugun Gani yìí. Gani Màtẹ́ka ara wa ni tó ń jẹ́ Màtẹ́ka ara. Àwọn obìnrin Túndé Tùlàmbà ọmọọba Túndé Tùlàmbà. Ẹ ò rí mísọ́nárì lẹ́gbẹ̀ẹ́ wa. Kaduna mísọ́nárì lẹ́gbẹ̀ẹ́ wa. Babatunde sanwó mísọ́nárì ẹ ṣeun. Àwọn Fàtáyì Súpàmà bá ẹ délédélé. Ṣé ń tọ́jú Taofik ọmọ Àtàkà. Èyí fún jọ̀wọ́ mi Àtàkà. Òyìnbó elépo Àtàkà òyìnbó elépo ọba máa fi ikú yà wà lọ́la mú wọn mọ̀ àmì òyìnbó elépo. Ṣé ń tọ́jú ìṣubú ọmọ ọba ní ìgbà èmi. Prince ẹ bá mi tọ́jú Àtàkà èyí fún jò. Ẹ bá ń tọ́jú Àtàkà èyí fún jò. Àwọn Arole tó lọ èyí fún jò owó. Arole printing press èyí mẹ́nu. Àwọn
ìṣẹ̀ṣẹ̀ lẹ́yìn àgúnlẹ̀yìn ìlú. kò má mo sì lọ́la mú wọn mọ̀ ìjẹ́ kẹ̀kẹ́. ìgbà ń bá yá lọ nílùú wẹ́lú lọ́wọ́ adéwálé. parí jẹ́sẹ̀ ní ọba bẹ̀ sí ìtorí. parí jẹ́sẹ̀ ní ọba bẹ̀ sí ìtorí. bẹ́ẹ̀nìyàn bá ń kọrin torí náà ò dùn. ṣé bẹ́ẹ̀ni tọ̀hún fẹ́ tí ẹ̀gbọ́ ọmọ ń fẹ́ kọ́lẹ̀ ń ta ètò ìtọ́mọ ní káàrí ẹ̀pá. gbogbo ìmọ̀dù wẹ̀wò lọ́mọdé pẹ̀lú àgbàgbà lọ́kùnrin pẹ̀lú obìnrin tó ń bẹ nílùú Kaduna. aláwùrà kó má fi kú yàwá láéláé. ọlọ́run ọba kó má fi kú yàwá láéláé. ìṣẹ̀ṣẹ̀ lẹ́sìn máa wọlé o. ìṣẹ̀ṣẹ̀ lẹ́sìn máa wọlé o. àwọn Kowas máa wọlé o. ìṣẹ̀ṣẹ̀ lẹ́sìn máa wọlé o. ọmọ Kowas máa wọlé o, mo gbà fún ẹ o. ìṣẹ̀ṣẹ̀ lẹ́sìn o, àwọn tí Kowas ní gbogbo wọn pátá ni wọ́n ń jẹ́ Kowas. ìṣẹ̀ṣẹ̀ lẹ́sìn Azeez ìṣẹ̀ṣẹ̀ lẹ́sìn yẹ o. èèyàn bọ̀bọ̀ máa jẹ́ romi. àwọn bọ̀bọ̀ máa jẹ́ ro àwàlúta continua. àwọn bọ̀bọ̀ tó sì ní mímí. ọlọ́mọba máa fi kú yàwá ẹ̀ ṣeun. ìṣẹ̀ṣẹ̀ lẹ́sìn o. ọkọ pẹ̀lú ìyàwó máa wọlé o. ṣé ká dúró ṣé ká dúró ṣé ká dúró ni. Sholagberu máa wọlé kó mọ lọ́wọ́. àwọn máa wọlé mọ́ ọ̀rọ̀ àbọ̀kọ̀ ìyàwó. Awal ọ̀pọ̀ yẹmi mi Àyìnlá. Sàkè ló náwó ti bẹ̀ sí wọ́ndà. Number one gbogbo kọ́nà trọ́sà ìyẹn l'Abuja. Tẹ̀sílímà láàyè èèyàn ti Sàkè
ìmújòwò mi tẹ̀sílẹ̀ mi. Èyí mẹ́nu kún mi tẹ̀sílẹ̀ mi. Bàbá táyé wo kan Ayinde bàbá ẹnu jọ bí. Èyí mẹ́nu kún mi tẹ̀sílẹ̀ mi. Ṣé ń tọ́jú Besco mi? Àwọn tí ké mọ́ ni ó wẹ̀ mọ̀dẹ̀ ṣe. Ṣé àké àwọn tàlí tó a kọ́ntínúà? Ṣé ń bá mi tọ́jú as printing press? Túndé 18 million tó ń jẹ́ tùlàmbà ọmọba. Ẹ farabalẹ̀ omele nìkan pẹ̀lú àlùlọ lọ́wọ́ yọdé. Ẹ kárìbì tó kù sí o. Ọ̀ká ìmọye àwọn tó ń bọ̀ lóhùn dìde wọ́n ti rè kọjá. Kó wa sọ̀ká ìmọye àwọn tó ń bọ̀ lóhùn dìde wọ́n ti rè kọjá. Ẹni tó ń túṣe Ọlọ́run wò wọ́n ti wá bí aláìsí ọ̀rọ̀ òṣèré. Wọ́n ti wà bí aláìsí ọ̀rọ̀ bùté. Wọ́n ti wà bí aláìsí ọ̀rọ̀ bùté. Alábí òwe ó ló gba yí pé. Wọ́n ìdí mi Alábí tó ń jẹ́ Kowas. Alábí òwe ó ló gba yí pé. Kowas mi ní Kaduna owó lọ́pọ̀ wẹ́wà. Nǹkan mi chairman printing press nílùú Àbújá owó lọ́pọ̀ wẹ́wà. Alábí adèrè onílé ká. Lọ́mọ onífàdé oníwàzózó. Lọ́mọ onífàdé oníwàzózó. Bàbá tèmi tọ́pẹ́ bẹ̀bí oníwàjòjò. Ọkọ rí àná tí mi Alábí wà kándọ̀. Bàbá Tàmẹ́ni onílé káyà. Àbíjú printing press tó pawó Àbújá ni wọ́n wà. Alága tó ń bọ̀ lọ́nà fáwọn printing press. Tó bá dọ̀jọ́ wúye máa bá èrè ìlú Àbújá kájọ jẹ̀gbádùn. Alábí adé. Wọ́n sì yọkọ rí àná tù. Bàbá Fọlábí tó ń jẹ́ Sayidi. Bàbá Fọlábí tó ń jẹ́ Sayidi. Ọkọ̀ alájàrí àná tù mí. Náwó náwó kan ò lè náwó tà láyé mi. Lọ́sàn kan ò lè lọ́sàn tà láyé mi. Irọ́. Ilé ọlá láti bí ẹ̀, ibẹ̀ láti òwò ẹ̀dá. Ilé ọlá láti bí ẹ̀, ibẹ̀ láti. Èyí ti kà lára ẹ̀ tún bọ́ lálẹ́. Irú ẹ̀rí kì wọ́.
ìlú oríkìwò ọmọ bọ́lá lè nìyẹn ọmọ tìǹbù ọ̀làjì wọ́n bí mi wà bọ́lá ọ̀yídì mi wọ́n mi sẹ́ríà sẹ́ríà náà lè díà sẹ́ríà sẹ́ríà náà ọ̀dà mọ́mọ́ ẹ̀ alo alo alo. ayé ò ní pa kádàrá ẹ̀dá ara ayé ò ní pa kádàrá ẹ̀dá orí bá ti ṣe lọ́lọ́ ìdò kòrónà gbẹ̀gbà